torí pé o fẹ́ bá obìnrin sùn ní ìgbádùn ìṣẹ́jú mélòó kan wàá lọ bà tẹni ẹlẹ́ni jẹ́. Mo wá ro oríṣiríṣi nǹkan tèmi àtẹni jíjọ ṣe pọ̀ pé ẹni má lè pa mí. Tó jẹ́ pé tó bá ń jẹ nǹkan màá gbàjẹ lọ́wọ́ ẹ̀, tó bá ń mu nǹkan màá gbà mu lọ́wọ́ ẹ̀, tá a bá jọ mu nǹkan màá fílẹ̀ sídìí ọtí mi, màá padà sídìí ẹ̀. Ló wá ń ṣe irú nǹkan báyìí. Mo sunkún pé iṣẹ́ yìí, gbogbo ìyà tó ti jẹ mí nídìí iṣẹ́ yìí, mo gbọ́dọ̀ jẹ́ èèyàn ńbẹ̀. Mo gbọ́dọ̀ jẹ́ èèyàn ńbẹ̀ because I've sacrificed a lot and I will never stop until I get there. I will never stop until I get there. So mélòó nǹkan tó ti ṣẹlẹ̀. Mélòó nǹkan tó ti ṣẹlẹ̀. Nídìí iṣẹ́ yìí, mo ṣáà dúró tán pé tó ó wù mí. Kí Èdùmàrè jẹ́ kó wu ẹlẹ́dàá mi. Torí wípé o fẹ́ kéèyàn kan gbéṣẹ́ fún ẹ, wàá lọ bà tẹnìkejì ẹ jẹ́ ńbẹ̀. Torí pé o fẹ́ bá obìnrin sùn ní ìgbádùn ìṣẹ́jú mélòó kan wàá lọ bà tẹni ẹlẹ́ni jẹ́. Ó ní ọ̀rẹ́ mi kan tí mo finú tán tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ńgbà yẹn tí àwọn èèyàn mọ̀ wá papọ̀, tó jẹ́ wípé ìgbà tó ṣe kinní yẹn fún mi lẹ́lẹ́ẹ̀kejì ni mo tó mọ̀ ọ́ lọ́rọ̀. A jọ wà ní location. Tí mò ń sọ ó ti pẹ́ gan-an tí mo fi dẹni tí ò kí ń kọ́ rẹ̀ mọ́ ní industry nìyẹn. Ó ti pẹ́ gan-an, mò ń sọ̀rọ̀ 10, 15, 20 years ago tó ti ṣẹlẹ̀. A wà ní location. Girlfriend mi wá, ó wá kí mi. Mo wá lọ bá wá nǹkan tí ó máa jẹ pé kí n lọ ra oúnjẹ fún. Mo wá fi òun àti ọ̀rẹ́ mi yẹn lẹ̀ tí n máa fi lọ, tí n máa fi dé. Orúkọ tèmi ni Fẹ́mi Àràbà. Fẹ́mi Àràbà. Wọ́n máa ń pè mí ní Fẹ́mi Àràbà ní wọ́n mọ ibi tí Àràbà yẹn ti jẹ jáde. Orúkọ ìdílé bàbá mi ni Àràbà. Àmọ́ àwọn èèyàn rò pé ó yá stage name ni nítorí pé bàbá kan wà tí wọ́n máa ń pè ní bàbá Àràbà ń bà yẹn pé ṣé èmi àti bàbá Àràbà àtàn, àmọ́ àtàn rárá. Stage name tí wọ́n ní Àràbà, àmọ́ orúkọ ìdílé bàbá tèmi ni Àràbà. So Fẹ́mi Àràbà ni orúkọ tèmi. Wọ́n ti wá sọ Àràbà yẹn di ìnagijẹ fẹ́mi náà báyìí sí. Ẹ ṣeun gan-an. Ọmọ bíbí ìlú wo ni sà? Ìlú mi máa ń pa àwọn èèyàn lẹ́rìn tí n bá ń sọ. Tí wọ́n bá sọ pé mixed breed or cross breed, èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá mi wá láti ìlú Cotonou ní Port Novo ní Àjàṣẹ́ ní agbègbè Àtàkẹ́. Tí ó túmọ̀ sí pé ọmọ ìlú Benin ni mí. Ìyá mi wá láti Ìwó Olódò Ọba nílùú Ọ̀ṣun lọ́hùn. Èèyàn kì í ní ìdílé bàbá kó má ní tìyá. Àmọ́ Nàìjíríà yìí ni mo gbé, ni mo dàgbà sí. Àwọn ẹbí ìyá mi ni mo fara mọ́ dáadáa ló jẹ́ kí Yorùbá dán mọ́ránmọ́rán lẹ́nu mi. Ẹ ṣeun gan-an. Wọ́n fẹ́ kẹ́ bá a ṣàlàyé àwọn iléèwé tí ẹ lọ láti bẹ̀rẹ̀ títí dé ibi tí ẹ bá dé. Wọ́n bí mi ní ìlú Sùúrùlérè ní agbègbè Love Garden ní Barracks ní late 70s. Mo dàgbà sí Ẹgbẹ́dá nítorí pé ànílé lẹ́gbẹ́dá ní number 10 Dúdúyẹmí Street. Ibẹ̀ ni mo ti ṣe kékeré tí mo dàgbà. Ní Ẹgbẹ́dá òun ni mo ti lọ sí Ebenezer Nursery and Primary School lẹ́gbẹ́dá. Mo bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ mi ńgbà tí wọ́n sọ pé ká máa fi ọwọ́ kan etí báyìí. Pé ńgbà tí ọwọ́ wa bá kan etí la máa tó lè bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo lọ sí Ebenezer African Church Primary School ní ìlú Ẹgbẹ́dá. Ìgbà tí mo parí primary 6, mo lọ sí Community Grammar School Àkúnwọjọ. Kí n tó wá tó ṣe JAMB, mo wá lọ sí Usman Dan Fodio University Sokoto. Ibẹ̀ mo ti ṣe business management. Nǹkan tó dẹ̀ jẹ́ kí n ṣe business management ni wípé gbogbo ìgbà tí mo wà ní secondary school ni mo ti ń ṣe theatre. Tí bá wá ní kí n lọ sí school theatre again, bí ẹni pé bóyá mo tún lọ repeat nǹkan tí mo ti ń kọ́ ní orí stage tó jẹ́ practical aspect ni mo fi lọ ṣe business management ní university. Gbogbo bá dẹ̀ ṣe wà ní university náà kò sí theatre art department ní school wa ń gbà yẹn. So àwọn àtàwọn ọmọ English lájọ máa ń ṣe, àwọn ọmọ English department lájọ máa ń ṣe
acting ní school. So tí school wa bá fẹ́ ṣe any event, bóyá wọ́n fẹ́ ṣe convocation àbí wọ́n fẹ́ ṣe kíní fáwọn new intake báwọn tó ṣẹ̀ṣẹ̀ wọlé, àwa la máa ń ṣe drama, la máa ń fi dá wọn lára yá, tó túmọ̀ sí pé àti mo wà nílé o àti mi ì sí nílé o, mo ṣe ń ṣe tíátà mi lọ láti ìgbà yẹn. Pàtó lọ́ndẹ̀ mú mi parí láyọ̀ tó ní pé iṣẹ́ kí ni mo fẹ́ ṣe. Mo ní mo ní iṣẹ́ tèmi ń ṣe tẹ́lẹ̀ o, mo kàn kàwé láti fi tẹ́ yín lọ́rùn ni o. Tíátà tí mò ń ṣe náà ni máa padà sí. Ó dogun, ó dìjà, ó dáwọ̀ láàrin àwọn òbí mi, but pàtó rí pé alágbẹ̀dẹ mi tó ń lurin lójú kan tí ò dáwọ́ dúró, àmì lórí ń bẹ̀, wọ́n fi àdúrà sìn mi. Láti ìgbà yẹn náà ni mo dẹ̀ ṣe wà lẹ́nu ẹ̀ báyìí. Ẹ ṣeun gan-an. Kó tó dé pé a wọnú àwọn ìbéèrè tí a fẹ́ béèrè lọ́wọ́ yín, ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ó lè ayín lẹ́rìn bákan, ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ ṣàlàyé bóyá tẹ bá lórí ọ̀fẹ́ láti béèrè lọ́wọ́ àwọn bàbá àti ìyá yín ni pé, torí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wa, ẹ fi yé wa pé bàbá tó bí yín lọ́mọ Kútọ̀nù ni, Porto-Novo wọn kalẹ̀ sí. Ìyá tó dẹ̀ bí yín náà ọmọ Ìwó, gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wa. Ǹjẹ́ lórí ọ̀fẹ́ láti béèrè lọ́wọ́ bàbá yín pé bàbá, báwo lẹ ṣe rìn pàdé ìyá tó bí mi lọ́mọ? Torí tá bá ní ká wò, àwọn ẹ̀yà méjì làwọn ẹni tí à ń sọ yìí. Báwo lọ ṣe rìn pàdé? Ǹjẹ́ ṣé lórí ọ̀fẹ́ láti béèrè lọ́wọ́ wọn? Bẹ́ẹ̀ ni ẹ ṣe, mo ní oore ọ̀fẹ́ láti béèrè lọ́wọ́ wọn. Àmọ́ ẹ mọ̀ wípé téèyàn bá wà níléèwé, oríṣiríṣi ẹ̀dá ló máa ń wá láti ìlú kan àti ìlú kejì tó máa pàdé níléèwé tó máa jọ kàwé pọ̀. Yàtọ̀ sí yẹn, tá a bá ń sọ pé Cotonou àbí Benin Republic, tá a bá ti ń súnmọ́ Badagry àti súnmọ́ Cotonou, àwọn ègùn tó wà ní Badagry lénìí, Cotonou ni wọ́n ti migrate wá. Àdúgbò kan náà ni mọ́mì mi àti dáàdì mi ti ṣe kékeré ní Surulere, ibẹ̀ ni wọ́n ti yanra wọn lọ́rẹ̀ẹ́ títí tán fi wá jọ lọ sí school kan náà tó dẹ̀ fi jọ parí papọ̀. Kọ́lọ́run tó pè wọ́n ní ọ̀rẹ́ ara wọn kalẹ̀, ní tó túmọ̀ sí nìyẹn. Ẹ ṣeun gan-an, ẹ ṣeun. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa bí ẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé lẹ́kùnrẹ́rẹ́? Ọjọ́ tí ń pa igun bọ̀, ọjọ́ ti pẹ́. Mo sọ náà pé ńgbà tí mo ti wọ secondary school ni mo ti ń ṣe. Àmọ́ ní primary school gangan ni mo ti nífẹ̀ẹ́ sí, nítorí pé ìlú Ẹgbẹ́dá ni mo dàgbà sí. A ní town hall gbọ́n tí wọ́n ń pè ní SAP Super Cinema, tí late Ẹlẹ́gbẹ́dá tí wọ́n ti papòdà sìn kí ẹlòmíì tó jẹ, tí wọ́n nígbà yẹn tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n máa ń kó àwọn òṣèré wá tí wọ́n máa wá ṣe stage fún wa. Nígbà yẹn àwọn òṣèré tó ń bá wá ṣe stage nínú town hall wa ńgbà yẹn àbí nínú cinema yẹn, èmi máa ń súnmọ́ wọn torí pé mo like wọn gan. Àti kékeré mo ti máa ń mọ gbogbo Ọ̀fọ̀ Abidjan lélẹ̀, Ọ̀fọ̀ Fádèyí Olórè lélẹ̀, kíní kan lélẹ̀, gbogbo ẹni mo ti mọ̀ láti kékeré. Kó jọ́sẹ̀ kan ni wọ́n máa lò nínú hall yẹn ni màá lọ máa bá wọn pọnmi, màá máa bá wọn fọṣọ, màá máa bá wọn ṣeré. Wọ́n tá lè rí wọn pé àwọn onítíátà yìí bọ̀bọ́ iná ń bá wọn ṣe láti primary school. Kí n tó ṣe wá bẹ̀rẹ̀ officially nígbà tí mo wọ secondary school ní 1991 ni mo officially sign sọ́dọ̀ ọ̀gá mi. Wọ́n ń pè ní TJ Dramatical Troupe. Nísìnyí wọ́n ti wà nílùú Àbújá, wọ́n ti di àáfàá ńlá tí wọ́n ṣe tíátà mọ́. Ìgbà tán kù tán lọ sílùú Àbújá náà fàmílẹ̀ ọ̀gá kan lọ́wọ́, wọ́n ń pè ní Isa Mudashiru Òkìkíọlá. Àwọn náà ti di chief imam ní Igando Central Mosque báyìí, but àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ṣì ń báṣẹ́ yìí lọ. Láti ìgbà yẹn mo kú òǹgbà tí ọ̀rọ̀ wàhálà dé pé bóyá kí n kàwé ni mo lọ sí school. Ìgbà tí mo dẹ̀ padà dé tí mo graduate ní 2002, mo serve 2003. Mo ṣẹ̀ṣẹ̀ tún wá lọ sí PEFT pé kí n láṣà lọ ní certificate tíátà yìí lọ́wọ́, kó má kàn jẹ́ pé stage ni mo ṣe. Mo wá lọ sí PEFT ńgbà yẹn, mo lọ ṣe theatre art ní diploma. Mo parí yẹn ní 2004 ni mo wá ṣe graduation ní ọ̀dọ̀ ọ̀gá mi Isa Mudashiru Òkìkíọlá, and iṣẹ́ yẹn náà ni a ṣe ń ṣe till date. Yóò lóòótọ́ àmọ́ ibi ò pa wá, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n ní fọ́nà. Lẹ́yìn ìgbà tí ẹ wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé tó jẹ́ pé èyí náà tí ẹ di ọ̀gá ara yín bẹ̀, ǹjẹ́ ṣì rántí sinimá tí ẹ kọ́kọ́ ṣe? Yálà tó jẹ́ ti yín àbí tẹ bá àwọn ènìyàn ṣe, ó dàbí pé òun gangan ló gbé yín jáde tí àwọn èèyàn fi rí yín gẹ́gẹ́ bí eléré orí ìtàgé. Ǹjẹ́ ṣì rántí orúkọ sinimá náà àti ọdún náà? Ní pé bóyá tíátà ti dùn sìn, ó ti rọrùn sìn. Nígbà tí wa kò rí bẹ́ẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní mo dé ọ̀dọ̀ ọ̀gá mi ní 1990/1991.
stage la máa ń ṣe káàkiri ńgbà yẹn, a máa lọ sí school káàkiri, àwọn ìwé tó jẹ́ pé ìwé literature wọn a máa kà á, a máa mú character kankan, a máa cram ẹ̀, a máa wá máa ṣe é fún wọn, wọ́n á máa sanwó wọlé nígbà yẹn ni. So kí n sọ pé 1991 tí mo join movie officially, 1998 ni mo tó tẹrí wọ camera, torí pé discipline wà ńgbà yẹn. Àwọn ọ̀gá wa jẹ́ ká rí location bí ẹni pé gold ni o, níjọ́ tó bá mú ẹ lọ location báyìí o ṣoríire o bọ́ sáyé o. So pé o tún wá lọ location yẹn gan, kó má ṣiṣẹ́ gan, inú ẹ máa dùn pé àwọn star ńláńlá tí o ti máa ń gbúròó tó ti máa ń ṣe, òun ló bá pàdé yìí. But iṣẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe tí ó jẹ́ káwọn èèyàn mọ̀ mí dáadáa, wọ́n ń pe fíìmù yẹn ní Mufu Olóòṣà Oko, láti ọwọ́ ọ̀gá mi Adémọ́lá Adélakùn. K'Ọlọ́run bá mi ṣe àlékún ọgbọ́n, ìmọ̀, làákàyè àti ọpọlọ fún wọn sí. K'Ọlọ́run bá mi gbé wọn dìde, àánú kó wá wọn rí. Àwọn ni wọ́n fún mi ní role yẹn. Mo ṣe ọkọ sister mi kan, Bímbọ́ Ọ̀ṣìn, ọkọ wọn ni mo ṣe. Mo fọ́ wọn létí lórí set yẹn, but wọ́n sọ nǹkan kan wípé character yẹn, talent tó fẹ́ ṣe role yẹn, ṣé mọ̀ pé ní ẹ máa ní láti fọ́ mi létí lórí set ṣá, ṣé ni ẹ jẹ́ ẹni tó mọ̀ mime, ṣé ni ẹ jẹ́ ẹni tó mọ̀ act, kó má lọ mú nǹkan tó máa bí mi nínú wá. Wọ́n á ní no, ẹni yẹn máa ṣe dáadáa. And to God be the glory, nígbà yẹn mo ṣe role yẹn, Ọlọ́run bá mi ṣe ó dáa. Scene méjì péré mo ṣe nínú iṣẹ́ yẹn o, but scene méjèèjì yẹn ló wá wọ promo tí ọ̀gá mi Olasco, àwọn ni wọ́n ta fíìmù yẹn, wọ́n polówó ẹ̀ fún odidi ọdún méjì. Scene méjèèjì yẹn dẹ̀ wà nínú promo, so báwọn ṣe rí mi nínú promo yẹn náà believe pé ẹni wà lára àwọn tó ṣe prominent role, ẹni wà lára àwọn tó ṣe lead role. Kí fíìmù yẹn tó jáde rárá, wọ́n ti ń fà mí láṣọ, fíìmù yẹn dẹ̀ tún jáde, àwọn yẹn dẹ̀ tún like ẹ gan. So láti gbà yẹn, wọ́n ti wá ń pè mí káàkiri. Ó jẹ́ iṣẹ́ tí mo ṣe táwọn èèyàn fi mọ̀ mí. Mo ti ń ṣe àwọn abẹ́ ilé o káàkiri tẹ́lẹ̀, àmọ́ èyí tí máa kọ́kọ́ ṣe tó jẹ́ pé iṣẹ́ tó jáde dáadáa táwọn èèyàn dẹ̀ wò, tó lámiláka, tó lórúkọ, Mufu Olóòṣà Oko ni. Olóòṣà Oko. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun gan. Lẹ́yìn ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ àwọn ìrìn àjò orí ìtàgé yìí, kí tó ń tẹ̀ tún béèrè ìbéèrè yẹn, tí ẹ bá máa ṣe eré orí ìtàgé lọ́wọ́lọ́wọ́ báyìí, iṣẹ́ wo gangan ni ẹ bá máa ṣe lọ́wọ́ yìí? Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ tó dùn mọ́ mi gan. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí gan. Tí mi ò bá ṣe iṣẹ́ eré orí ìtàgé, mi ì ní yà kúrò ní iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Bóyá kí n jẹ́ kí n ṣe iṣẹ́ agbẹjọ́rò, àbí ẹni tó máa ṣiṣẹ́ ní ilé iṣẹ́ rédíò àbí tẹlifíṣàn, torí mo like iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gan. Mo wá rí pé iṣẹ́ tíátà yìí ó kó gbogbo ẹ̀ pọ̀, torí ẹ̀ ni mo ṣe ń ṣe. Ẹ ṣeun. Lẹ́yìn ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé yìí, nígbà tí ẹ di ọ̀gá ara yín, ǹjẹ́ lè rántí ìdojúkọ má lè gbàgbé tí ẹ bá pàdé nídìí iṣẹ́ yìí, tí ẹ fẹ́ fi kọ́ àwọn ènìyàn lọ́gbọ́n? Ìdojúkọ má lè gbàgbé. Ìdojúkọ pọ̀ gan o, torí pé ìpele lọ̀rọ̀ ilé ayé. Ẹ jẹ́ ká ti bi pé bóyá wọ́n fẹ́ bímọ sáyé, ìyá àti bàbá máa kọ́kọ́ sun oorun kí Elédùmarè tó fi àṣẹ sí kó tó di oyún. Obìnrin máa gbé oyún yẹn fún odidi oṣù 9 kó tó bí. Tó bá bí ọmọ yẹn tán, ayé àtijọ́ ọmọ ò kì í tètè lajú, láyé ìsìn tán bá bímọ ó máa lajú, ó máa ríran kedere. Kọ́mọ yẹn tó bẹ̀rẹ̀ sí ní rákòrò, ó tiẹ̀ máa kọ́kọ́ jókòó kó tó rákòrò. Tó bá rákòrò tó á bẹ̀rẹ̀ sí ní dúró kó tó bẹ̀rẹ̀ sí ní rìn. Ó túmọ̀ sí wípé ìpele ni ọ̀rọ̀ ilé ayé. Ìdojúkọ pọ̀ gan gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. Ìgbà táyé mo ṣiṣẹ́ yẹn, táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rí mi, tí n bá wọ mọ́tò wàhálà ni, tí n bá rìn wàhálà ni. Àìmọye ọjọ́ tí mo ti fún kọ̀ǹdọ́tọ̀ ní 1000 tó jẹ́ pé 100 naira lówó mọ́tò àbí 200 naira tí ò fún mi change, tó ní bọ̀dá inú fíìmù Mufu Olóòṣà Oko, èmi náà jẹ́ nínú owó mi lénìí, mi ní fún yín change. Bẹ́ẹ̀ lọ. Àmọ́ ó ní ìdojúkọ kan tó pa mí lẹ́kún gan. Mo ti ń ṣe. Ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi owó pé èmi náà ti ń fún mi lówó. Ó wá níṣẹ́ kan mo wá bá wọn ṣe. A lo hòtẹ́ẹ̀lì kan, hòtẹ́ẹ̀lì yẹn la lodge sí, but láti hòtẹ́ẹ̀lì yẹn ibi tá a ti lọ ṣiṣẹ́ ó jìnnà gan.
àwọn èèyàn wà nínú iṣẹ́ yẹn tó pọ̀ but àwọn kọ̀ọ̀kan ni wọ́n ti parí iṣẹ́ tí wọ́n ti lọ. Iṣẹ́ tèmi wá pẹ́ gan débi pé ká tó parí iṣẹ́ ó bọ́ sí nǹkan bíi aago 2 òru. Ǹjẹ́ kí a bọ́ sínú location bus kán bẹ̀rẹ̀ sí ní gbé wa lọ sí hòtẹ́ẹ̀. Location bus driver bá takú pé òun ò lépo mọ́ pé kán fóun lówó epo. Ìgbà tí mi dẹ̀ ní mọ́tò tèmi, ibi tó wáyé pé mo ní mọ́tò tara mi ni, máa wọnú mọ́tò, máa drive, máa lọ sí hòtẹ́ẹ̀, máa lọ sùn. Àti mi dẹ̀ ní mọ́tò tara mi, gbogbo wa ṣáà pé boy ó ṣáà takú. Kò gbé wa o, kò gbé wa o. Ó dìjà láàrin àwọn producer, àwọn director àti location driver tó ní wọ́n jẹ̀mú lówó, wọ́n ṣe gbá, wọ́n ṣàwo. Kí n máa gbòpò lọlé olóró, ẹnu ọ̀nà ilé tá a ti ṣiṣẹ́ ni wọ́n tì wá mọ́ta sí. A lè jáde kúrò nínú estate yẹn, location bus lóhùn ò lè lọ. Ẹ̀fọn á bẹ̀rẹ̀ sí ní jẹ mí, ẹ̀fọn wá ń jẹ mí. O positive ni mí. Èló ni mo gbà fowó iṣẹ́? Ìgbà tílẹ̀ ṣàmọ́ ṣá, a kọrí sí ilé. Iṣẹ́ yẹn mo gba 30,000. Mo end up láti fi 50,000 treat malaria parasite. So kò síjọ́ tí mo rántí ọ̀rọ̀ yẹn tí ò kí ń gba omijé lójú mi. Kò síjọ́ tí mo rántí ẹ̀. Ẹ ṣé. Ẹ ṣeun gan. Ẹ ṣé. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan. Ẹ ṣé. Ọ̀rọ̀ ńlá ni ẹ sọ. Lẹ́yìn àwọn nǹkan tí ẹ ti wá ṣàlàyé fún, ǹjẹ́ ẹ lè ṣàlàyé ijọ́ tí inú yín dùn jù láti ìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé? Ọjọ́ tí inú mi dùn jù ni wípé torí pé nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, àwọn òbí mi ò fọwọ́ sí. Wọn ò like, wọn ò nífẹ̀ẹ́ sí rárá. Ìyá mi kàwé, bàbá mi kàwé. So wọ́n rí iṣẹ́ tíátà ńgbà yẹn bí iṣẹ́ àwọn ọmọ onípáǹle oníjàgídíjàgan. Àwọn ọ̀lẹ tí wọn ò fẹ́ ṣe ló ń ṣe tíátà, so wọn ò fọwọ́ sí. Mo ṣákàn fagídí ṣe lọ ni. Òun ló sún mi tí mo fi padà fi sílẹ̀ lọ sí yunifásítì, padà wá láti lọ kàwé kí n lè tẹ́ wọn lọ́rùn. Àmọ́ ìgbà tó di pé wọ́n ń lọ ńta, wọ́n wà láàrin ẹgbẹ́, wọ́n wà láàrin àwọn ọ̀rẹ́ wọn níbi iṣẹ́ wọn tí wọ́n wá ń sọ fún wọn pé àwọn rọ́mọ yín o, àwọn rọ́mọ yín o. Tó bá wá ní ṣíṣe, tó bá pè wọ́n, wọ́n á ní kán mú mi dání pé àwọn fẹ́ kí n bá wọn wà ní party yẹn. So party bíi méjì tí mo wá tẹ̀lé wọn lọ, wọ́n wá rí báwọn ṣe wá ń sáré wá bá mi tí wọ́n bá mi ya fọ́tò. I'm one of your fans, I'm this, I'm that. Inú wọn wá dùn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tẹ́wọ́ gbà mí tíṣẹ́ yẹn. Wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ lórí iṣẹ́ yẹn pé àwọn yọ̀ǹda fẹ́ kí n lọ máa ṣe lọ. Láti ìgbà yẹn dẹ̀rẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun gan. Kò sí bí inú èèyàn ṣe máa dùn tí kò ní tìdàkejì torí pé tibitire lọ́lọ́run dá lé ayé. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ tìkejì tó yẹ pé ẹ tún fẹ́ bá wa sọ? Ìdojúkọ inú iṣẹ́ yìí pọ̀ gan. Eléyìí tí mo fẹ́ sọ yìí, torí pé stage trained actor ni mí, kò sí role tí mi ò lè ṣe. Mo máa ń ṣe modern, mo máa ń ṣe culture. Ó wá ní abúlé kan tí a ti fẹ́ lọ ṣiṣẹ́. Àwọn èèyàn ti dé síbẹ̀ láti oko ọ̀la. Àmọ́ èmi lọ ṣiṣẹ́ ń bò mí. Níjọ́ yẹn gangan, ìgbà tí èmi máa dé síbẹ̀, ilẹ̀ ti ṣú. Wọ́n dẹ̀ ní ìdálò oníṣèlú. Èmi mọ̀ wípé wọ́n ń ṣe orò ní inú ìlú yẹn. Àbí bóyá wọ́n náà fẹ́ sin baálé àbọ̀bá kan tó kú tán ni wọ́n wá olùwò àbí nǹkan tán máa. Ẹ mọ̀ bí àwọn àṣà Yorùbá yẹn tán máa ní wọ́n ṣèdè o, wọ́n ń ṣorò, èmi ò mọ̀. Mo ṣáà rí pé àwọn ọ̀kadà tí mò ń pè pé kán gbé mi lọ sílùú yẹn, wọ́n láwọn ò lọ, àwọn ò lọ, àwọn ò lọ. Until ìgbà tí mo máa rí èyí tó máa gbé mi. Ìgbà tá máa wọ inú ìlú yẹn ó ti ń lọ sí bí after 11. Gbogbo ibẹ̀ dá. Wọ́n sì sọ pé àlejò ní mí. Wọ́n ń ṣorò kẹ̀. Bó ni mo mọ̀, iwájú ò ṣe lọ, ẹ̀yìn ò ṣe padà sí. Àwọn tí mo fẹ́ lọ bá mo bẹ̀rẹ̀ sí ní try láti pè wọ́n, network kò dá. Kò sí network mi tá à ń lọ. Kò pẹ́, ọlọ́kadà tó já mílẹ̀ ti gbowó ti lọ. Mi ì rẹ́ anybody. The next thing mo kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́. Kò sí nǹkan tí mi ò kà tán. Bí mo ṣe ń sunkún ni mò ń gbàdúrà, ni mò ń sunkún ni mò ń gbàdúrà. Inú igbó, mo ṣá mọ̀ bí mo ṣe jára baraba dé inú igbó. Ibẹ̀ ni mo wà
títí di nǹkan bí aago 5 àbọ̀ tílẹ̀ fi mọ́ kí n tẹ̀sí wá jáde síta gbangba wọ́n tó wá ní àwọn Ọlọ́run yọ mí o Ọlọ́run yọ mí o mo sunkún pé iṣẹ́ yìí gbogbo ìyà tó ti jẹ mí ìdíṣẹ́ yìí mo gbọ́dọ̀ jẹ́ èèyàn ń bẹ̀ because I've sacrificed a lot and I will never stop until I get there. So mélòó nǹkan tó ti ṣẹlẹ̀ ìdíṣẹ́ yìí mo ṣáà dúró tán pé tó ó wù mí kí Èdùmàrè jẹ́ kó wu ẹlẹ́dàá mi. Ẹ ṣeun. Ǹjẹ́ ẹ ti ní gbólóhùn asọ̀ àbí kẹ́ ẹ tí èèyàn ṣẹ̀yìn nínú àwọn èèyàn tẹ́jọ́ ń ṣiṣẹ́? Kódà ẹ lè ti dáríjì ẹni náà tẹ́ pé ẹ kò rò pé ẹni yìí ó ṣe irú nǹkan báyìí tẹ̀yàn pé ẹ̀ẹ́dẹ̀ lérò pé ó lè ṣe rẹ̀. Ǹjẹ́ ẹ ti ní nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ rí? Ṣe rí iṣẹ́ wa yìí iṣẹ́ tó lágbára ni bọ̀ táwọn èèyàn ò mọ̀. Iṣẹ́ tíátà iṣẹ́ ìmùlẹ̀ ni níbi wípé ẹni tó bá dalẹ̀ ń díẹ̀ kò lè dalẹ̀ ń díẹ̀. Ọ̀rọ̀ tí mo sọ yìí ó yé àwọn tó yé ẹni tó bá ti dalẹ̀ nídìí ẹ̀ kò lè dalẹ̀ nídìí ẹ̀. Iṣẹ́ ìmùlẹ̀ ni torí pé number one costume kan náà la jọ ń wọ̀ àwọn costume wa a fẹ́ mọ̀ wọn tán pátápátá. Ó lè jẹ́ aṣọ tèmi máa wọ̀ ní location bí ìbáyìí tí máa fi ṣiṣẹ́ òun lẹ́yìn máa wọ̀ ní location bòmíì tó túmọ̀ sí pé ara tèmi ti kàn ara yín ti kàn. Ní dàkan àbí dàkejì ó ti ń wọnú ìmùlẹ̀ lọ. Ìgbà àwọn èèyàn wá mọ̀ ohun tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ tá a fẹ́ jẹ òun là ń wò. Torí wípé o fẹ́ kéèyàn kan gbéṣẹ́ fún ẹ wá lọ bà tẹnìkejì ẹ jẹ́ ń bẹ̀. Torí pé o fẹ́ bá obìnrin sùn ní ìgbádùn ìṣẹ́jú mélòó kan wàá lọ bà tẹni ẹlẹ́ni jẹ́. Ó ní ọ̀rẹ́ mi kan tí mo finú tán tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ńgbà yẹn tí àwọn èèyàn mọ̀ wá papọ̀ tó jẹ́ wípé ìgbà tó ṣe kinní yẹn fún mi lẹ́lẹ́ẹ̀kejì ni mo tó mọ̀ ọ́ lọ́rọ̀ àjọ wà ní location. Tí mò ń sọ ó ti pẹ́ gan-an tí mo fi dẹni tí ò kí ń kọ́ rẹ̀ mọ́ ní industry nìyẹn ó ti pẹ́ gan-an mò ń sọ̀rọ̀ 10, 15, 20 years ago tó ti ṣẹlẹ̀. A wà ní location girlfriend mi wá ó wá kí mi mo wá lọ bá wá nǹkan tí ó máa jẹ pé kí n lọ ra oúnjẹ fún. Mo wá fi òun àti ọ̀rẹ́ mi yẹn lẹ̀ tí n máa fi lọ tí n máa fi dé ó ti exchange number ó wá fún girlfriend mi yẹn ní owó yẹn pọ̀ díẹ̀ ńgbà yẹn 10,000 pé kó fi wọ mọ́tò kò dẹ̀ sọ fún mi pé òun fún girlfriend mi lówó. At the end of the day wọ́n padà lọ ríra wọn lẹ́yìn tí mo kàn ṣáà instinct mi kàn sọ fún mi pé nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin lágbájá báyìí àti tàmẹ̀dò báyìí. Mo kàn confront gẹ́yìn bí ẹni pé bọ̀bọ́ yẹn ló sọ fún mi ni pé gẹ́yìn ṣe jẹ́wọ́ pé òótọ́ ọ̀rọ̀ ni ó ń ṣẹlẹ̀. Mo wá ro oríṣiríṣi nǹkan tèmi àtẹni jíjọ ṣe pọ̀ pé ẹni má lè pa mí tó jẹ́ pé tó bá ń jẹ nǹkan màá gbàjẹ lọ́wọ́ ẹ̀ tó bá ń mu nǹkan màá gbà mu lọ́wọ́ ẹ̀ tá a bá jọ mu nǹkan màá fílẹ̀ sídìí ọtí mi màá padà sí díẹ̀ ló wá ń ṣe irú nǹkan báyìí. Mo wá link ẹ̀ mọ́ta lákọ̀ọ́kọ́ tó ti kọ́kọ́ ṣe fún mi láti ìgbà yẹn ni mo ti rọra dúró sí orí ọwọ́ mi pé mi ò lọ́rẹ̀ẹ́ o lẹ́yìn tá a bá dé location hi báwo ni níbo ló ń gbé ò bá ní mi nílé ò bá sọ pé abẹ́ bíríìjì ni mò ń sùn déédéé ni ọ̀rẹ́ location ni mo kàn báyàn ṣe hi torí pojú mi ti rí tó nídìí iṣẹ́ yìí. Number one iṣẹ́ tá a wà yìí iṣẹ́ ìrírí ayé ni ojoojúmọ́ là ń rí ìrírí. Ẹni tí ò tó ẹni torí pé iṣẹ́ ti pa yín pọ̀ àrí ẹ̀fín akún ẹ̀ lábùkù àmọ́ iṣẹ́ yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbọ́dọ̀ máa gba nǹkan mọ́ra ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbọ́dọ̀ ní ìtẹríba ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbọ́dọ̀ ní ayọ̀ ọkàn pé ó tẹ́ mi lọ́rùn nídìí iṣẹ́ yìí. Nǹkan tí mo lè sọ ni wípé tó gbò mí gan gbà yẹn ni pé late wife mi ó ti papòdà ńsìn ìdí iṣẹ́ yìí ni a ti mọ́ra a dẹ̀ mọ́ra a jọ wà papọ̀ fún bí ọdún 10 everybody mọ̀ wá pọ̀ pé àwọn méjèèjì náà jọ ń lọ kiri nígbà tí ìbáṣepọ̀ wa gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà pé ọdún 10 ni
Ọlọ́run ṣe tí a ṣègbéyàwó tí gbogbo ayé gbọ́ tọ̀run mọ̀ tí wọ́n mọ̀ pé okay o wọ́n ti fẹ́ra wọn ti ṣe officially wá lọ sí a ṣe introduction of a ṣe court marriage a ṣe wedding proper. Sọ̀rọ̀ ni èmi àti ọlọ́rọ̀ ni mí lọ́rẹ̀ẹ́ ńgbà yẹn àjọ máa ń ṣèké ṣòfófó ni tá a bá tẹ̀lé nǹkan kan báyìí ó máa ṣèké ẹ̀ fún mi náà ṣòfófó ẹ̀ fún so ara wà papọ̀ gan close gan. Àmọ́ nǹkan tó bà mí nínú jẹ́ ni pé ńgbà tí ìgbéyàwó wa pé ọdún mẹ́wàá gẹ́rẹ́gẹ́ ìgbà náà ló jáde láyé. Ó wà nílé pẹ̀lú àwọn ọmọ èmi wà ní location. Ó wà nílé pẹ̀lú àwọn ọmọ èmi wà ní location. A dẹ̀ jọ sọ̀rọ̀ lálẹ́ àjọ chat báwo ni mo pè báwo everything kankan ó ní pé òun máa pẹ́ kóun tó sùn o okay o yóò sí o àwọn nǹkan tí ó máa ń wo àwọn Z-World nǹkan àwọn episode tó ti miss ní ìrọ̀lẹ́ yẹn málẹ́ yẹn pé òun máa wò ó lóru kóun tó sùn àṣé ọ̀rọ̀ àbásọ gbẹ̀yìn mi àti ẹnìyẹn. Ìgbà tó máa di àárọ̀ mo ti jí mo ti kí i pé kí n má pè bóyá ó ṣe ń sùn ẹni tó pẹ́ kó tó sùn mo ti fi message lẹ̀ fún ká tó lọ síbi tá a ti fẹ́ lọ ṣiṣẹ́ àṣé gbogbo gbà yẹn àṣé ó ti jáde láyé. Ó wẹ̀ fáwọn ọmọ tán ó múra fún wọn tán òun náà wá wẹ̀ tó ń fẹ́ jáde ní balùwẹ̀ bathroom bó ṣe yọ̀ ṣubú nìyẹn bẹ́lẹ̀ mi ṣe gbà á nìyẹn. Ó dàbí ẹni pé ayé fẹ́ parẹ́ ni nítorí pé ó dàbí olùrànlọ́wọ́ fún mi ni. Fine ọkùnrin ni mí o èmi náà ń ṣe dáadáa tó jẹ́ pé mo ń gbọ́ bùkátà mi dáadáa àmọ́ tí ọkùnrin bá rí ìyàwó tó tún kún lọ́wọ́ ó máa ń jẹ́ kí ẹrù yẹn rọ̀yàn lọ́rùn. Dáàdì wa mo ti bá yín ṣe nǹkan báyìí o ẹ máa fún mi lówó ẹ̀ àti bá ní màá fún nílọ́po ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ò dẹ̀ ní mi lára ẹ̀ so àti so use mọ́ra wa gan. So gbogbo kinní yẹn ó fì mí fún bí ọdún 5 tó jẹ́ pé ó hàn lára mi tí mo ti pẹ́ báyà pé mi ní ṣe tíátà ẹ̀ mọ́ ẹni tí mo ń rí kinní kan àwọn èèyàn súnmọ́ mi wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n bá mi rìn wọ́n jìnnà sí mi wọ́n ṣáá ṣùgbọ́n mi débi pé wọ́n mú mi borí ìṣòro yẹn. So èmi náà lélẹ̀ wọ́n ní báwo bá kú ìṣe ò tán kò sí ìṣòro kíṣòro tí ẹ̀dá lè kojú láyé tó bá ti forí tì tó fara dà ìṣòro wá ó máa lọ ni bẹ́ẹ̀ ni n tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣeun Ọlọ́run á bá wa tẹ̀lé fún un. Àmín. Àwọn ọmọ tó fi sílẹ̀ láyé. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. àmín. Ó fi ọmọ méjì sílẹ̀ fún mi obìnrin méjì ìkan ti pé ọmọ ọdún 15 èkejì ti pé ọmọ ọdún 12 Ọlọ́run bá mi ń tọ́ wọn èmi kọ́ Ọlọ́run ni wọ́n yanjú mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Látìgbà tí wọ́n ti wá dolóògbé ǹjẹ́ sẹ́yìn náà ti wá tẹ̀síwájú láti wá gẹ́gẹ́ bí ọkùnrin kẹ́yìn náà ládé kẹ́yìn náà ní ìyàwó sílé. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àmọ́ bí ìlú ṣe rí àmọ́ bí ìgboro ṣe rí àdẹ̀mọ̀ àwọn obìnrin tó wà ń ta ojú olójú kò lè dàbí ojú ẹni. Iṣẹ́ ẹni tí ò kí ń gbélé ni kí n tó lè gbé obìnrin kankan wọlé sí pé bóyá ìyàwó tí n fẹ́ sílé mo gbọ́dọ̀ lè finú tán fọkàn tán torí pé mi ò ń gbélé òun àtàwọn ọmọ mi ló máa ń gbélé kó má di pé bóyá èèyàn máa lọ fẹ́ ìyàwó kan sílé tó máa fìyà jẹ àwọn ọmọ tó máa kó wọn láyà jẹ táwọn ọmọ ò ní lè sọ fún yàn níjọ́ téèyàn bá ti dé láti location. Báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ nísìnyí èmi mọ́mì mi àtàwọn ọmọ mi lájọ wà ìyá mi ló ń tọ́jú àwọn ọmọ mi tí n bá ti sí nílé bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan ẹ ṣeun ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé gbogbo àwọn olólùfẹ́ yín gan tó yẹ pé wọn ò tiẹ̀ mọ̀ kúlẹ̀kúlẹ̀ nípa yín tẹ́lẹ̀ tí mo dẹ̀ pé tó bá wo àwọn nǹkan tí a ṣe lọ́jọ́ títò yìí mo mọ̀ pé àwọn nǹkan tí wọ́n mọ̀ wọ́n á mọ̀. Ìbéèrè tí màá béèrè torí ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ǹjẹ́ ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin fújì? Sí. Orin fújì. Ìràwọ̀ tí mo bá wáyé ìràwọ̀ Virgo ni ẹni tó bá mọ àwa tá máa ń lo ìràwọ̀ yẹn dáadáa a máa nífẹ̀ẹ́ sí orin pàápàá jùlọ àwọn orin tó bá ń mọ́gbọ́n wá orin ìjìnlẹ̀ tó ń múni ronú tó ń dáyàn padà sí làákàyè tí n bá gbọ́ orin fújì tó jẹ́ pé ó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye tó ń dá làákàyè padà sí orí èèyàn sọ́pọlọ yàn
mo máa pọ̀. Àwọn bí èrò gbọ̀ngbọ̀n lẹ nífẹ̀ẹ́ sí nínú ìlú jẹ́ lẹ́kọ̀ọ́ mi tọ́ka sí àbíkẹ́ nínú àwọn olórin ẹgbẹ́ ọ̀pá ẹni yìí. Kò sí olórin tí kì í kọ orin gidi, àmọ́ oníkálùkù ló ní àyànfẹ́ tiẹ̀ ní àárín wọn. Dọ́là mo sì máa ń gbọ́ Barrister. Dọ́là Alhaji Dr. Sikiru Ayinde Barrister mo sì máa ń gbọ́ Dọ́là torí pé orin wọn ó máa ń ṣí mi níyè gbogbo ìgbà. Tó bá ti kù díẹ̀ kí n kùnà báyìí tí n bá gbọ́rin ó máa dá mi padà sílé. Ẹ ṣeun. Nínú àwọn tó jẹ́ bí ẹjọ́ ń ṣiṣẹ́ yálà ọ̀gáṣẹ́ àbíkẹ́ tó jẹ́ náà àwọn àbíkẹ́ tí wọ́n ti dolóògbé fẹ́ pé ẹkùn fẹ́ fi àsìkò ìfẹ́ fi wọ́n ti wọn pé nǹkan dẹ̀ ní ẹni yìí dẹ̀ wà wá ṣe pàwọ́ ọ̀gbọ́n àti jù báyìí tí a ní ẹ fẹ́. Àwọn tí àjọ wà tí wọ́n ti lọ wọ́n pọ̀. Wọ́n ní ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mu. Àwa náà tá ṣe wà láyé oore ọ̀fẹ́ la rí gbà because igi gbígbẹ máa dúró báyìí, tútù á dẹ̀ máa wọ́wé, tútù á dẹ̀ máa wó lulẹ̀, tútù á dẹ̀ máa lọ. Àṣẹ Olódùmarè ni, kò sí ní tá a lè ṣe sí. Òun lọ́ba tí n bá ṣe ta ló fẹ́ ṣe, tí n bá tún wá ṣe tán ta ló tó mú mi. Kábíyèsí Olódùmarè kó máa tí ìkánjú mu wa lọ sìn. Mo gba ara àwọn ọ̀gá kọ̀ọ̀kan já, mo gba ara ẹ̀jọ̀ tún fúlù kọjá, kọ́lọ́run bá mi tẹ̀lẹ̀ fún wọn. Mo dẹ̀ tún ní àwọn ọ̀rẹ́, ìkànnù wọn kú recently tó jẹ́ pé ọ̀rẹ́ mi ni, producer ni, owó wà lọ́wọ́ ẹ̀ ń gbà yẹn tó sáré ṣàwọn iṣẹ́ ńláńlá, ọlọ́tọ̀. Mo gba ara Murphy Àfọlábí kọjá náà. Ìwọ tó bá ń ṣiṣẹ́ tó bá ti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Murphy Àfọlábí ńgbà yẹn, o ò tí ì di ìlú mọ̀ọ́ká nítorí pé ó ní ọgbọ́n, ó ní ìmọ̀, ó ní òye. Ó dẹ̀ máa ń ṣe àwọn iṣẹ́ tó máa ń làmìlàaka tó jẹ́ pé everybody ló fẹ́ bá wọn ṣiṣẹ́ ńgbà yẹn gbà tó wà láyé. Àwọn èèyàn pọ̀ tí wọ́n ti lọ, àmọ́ wá dúpẹ́ pé a ṣì wà láyé. Àwa láyọ̀, àwa lálàáfíà ara. Ẹ ṣeun gan. Ká tó yọ̀ǹda yín ká tó máa lọ, àwa ǹjẹ́ ní sinimá kan tí ẹ bá ènìyàn ṣe àbíkẹ́ tó jẹ́ tí yín tẹ fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò kẹ́dẹ̀ lè bá ṣàlàyé ibi tí wọ́n fà ń pàpà. Iṣẹ́ pọ̀ o, iṣẹ́ pọ̀ gan-an. Bẹ́ẹ̀ ṣe ń wò mí sìn ẹ rí pé ẹnu iṣẹ́ ni ẹ wá bá mi. Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sí mò ń dá wọn tí àjọ fẹ́ lọ ṣiṣẹ́ dúró ni. Iṣẹ́ pọ̀ tí a ti ṣe, iṣẹ́ pọ̀ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́, iṣẹ́ dẹ̀ ṣì pọ̀ tí a máa ṣe. Ẹ̀ṣẹ̀ bá ṣáà ti rí àwọn sinimá tí mo wà nú ẹ̀ kẹ́ mọ̀ pé àwọn sinimá tó kún fún ọgbọ́n, ìmọ̀, òye ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní mo kọ́ stage, mo mọ̀, mo dẹ̀ tún kàwé, I'm a university graduate. Orí set tí mo ti kú bọ́ síbi tí mo wà, Yorùbá film ni. Èyí tá à ń yà lọ́wọ́lọ́wọ́ ń sìn English series ni, tó dẹ̀ jẹ́ pé cinema gidi ni. À ń pè ní Things Lovers Do. Orí set yẹn ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí, English là ń ṣe. Ẹ máa rí i pé irùngbọ̀n mi bó ṣe rí lélẹ̀, character tí mo fi ń ṣe nìyẹn. Ó ṣeé ṣe kẹ́rin mi lọ́la kí n ti dánrí mi, kí n ti dánrùngbọ̀n mi. Iṣẹ́ ló ni mí. Ibi tí iṣẹ́ bá dorí mi kọ, mo máa dorí ara mi kọ. Ẹ ṣé. Ẹ ṣeun. Thank you very much. Dúpẹ́ lọ́wọ́ yín sir. Bless you sir.